ọ̀rọ̀ mà ti bẹ́yìn yọ o àwọn ọmọ ọba yọ àwọn afọbajẹ lóyè ní Ìpẹ̀tùmọdù ta ni yóò yan ọba tuntun báyìí o Yorùbá bò wọ́n níbi olóde kò kú ìta rẹ̀ kò mọ̀ gbọ́dọ̀ hu kókó níṣẹ́ ni ọ̀rọ̀ oyè Apẹ̀tùmọdù ti ìlú Ìpẹ̀tùmọdù nípínlẹ̀ Ọ̀ṣun tún gba ọ̀nà míì yọ o pẹ̀lú ìpàdé táwọn afọbajẹ àtàwọn ọmọ oyè ìlú náà ṣe ní ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án ni ìpàdé wáyé láàrin àwọn afọbajẹ ìlú Ìpẹ̀tùmọdù àti àwọn ọba ìlú náà lórí ohun tí yóò wáyé lórí ọ̀rọ̀ oyè ọba ìlú náà ni o ẹ ó rántí pé láìpẹ́ yìí ni ilé ẹjọ́ kan ní orílẹ̀-èdè Amẹ́ríkà ju ọba Joseph Olóyèdè tó jẹ́ apẹ̀tù ti ìlú Ìpẹ̀tùmọdù sí ẹ̀wọ̀n ọdún 4 fún ẹ̀sùn pé ó ṣe èrò owó lásìkò tí àìsàn COVID-19 bá gbogbo ayé fínra láti ìgbà náà ni awuyewuye ti ń wáyé lórí kíni yóò ṣẹlẹ̀ lórí ìtẹ́ Apẹ̀tùmọdù báwọn kan ṣe ń béèrè pé ṣé ìtẹ́ náà yóò wà lófo tí ọba Olóyèdè yóò fi parí sáà rẹ̀ lẹ́wọ̀n ni àwọn míì ni wọ́n gbọ́dọ̀ yan ọba míì láti máa jẹ kí ìtì ọba náà má wà lófo èyí ló bí ìpàdé tó wáyé ní ọjọ́ Ìṣẹ́gun láàrin àwọn afọbajẹ àti àwọn ọba ìlú Ìpẹ̀tùmọdù láti mọ ohun tí ó kàn fún àwọn olóyè Sunday Adédèjì tó jẹ́ asálú ìlú Ìpẹ̀tùmọdù tó sì tún jẹ́ ọ̀kan lára àwọn afọbajẹ ìlú náà sọ fún iléeṣẹ́ ìròyìn pé oṣooṣù ni àwọn máa ń ṣe ìpàdé náà o lórí ọ̀rọ̀ ọba náà àwọn afọbajẹ méjì ló kù láyé nínú àwa 4 àwọn méjì ti kú ó kù àwa 2 o ohun tí wọ́n sọ ni pé àwa méjèèjì tí a kù àwọn yọ wá gẹ́gẹ́ bí afọbajẹ olóyè Adédèjì ṣàlàyé pé àwọn ọba sọ fún àwọn níbi ìpàdé náà pé àwọn kò fẹ́ àwọn mọ́ gẹ́gẹ́ bí afọbajẹ o pé wọ́n máa yan àwọn ẹlòmíì láti rọ́pò wọn ó ní bí tí ọ̀rọ̀ dé dúró báyìí ni pé àwọn ọmọọba ni yóò yan ọba míì fúnra wọn kí ló fà á tí àwọn ọmọọba fi ń yọ àwọn afọbajẹ nípò ẹ má rìn jìnnà ọ̀kan lára àwọn ọmọọba ìlú Ìpẹ̀tùmọdù Ọlábóyè Ayọ̀ọ́lá sọ fún iléeṣẹ́ ìròyìn pé àwọn ìdílé méjèèjì ìyẹn ìdílé Fágbèbùkún àti Àríbílé tó ń jẹ oyè Apẹ̀tùmọdù ló pe ìpàdé tó wáyé náà Ayọ̀ọ́lá ní gbogbo àwọn ọmọ ọba ni wọ́n bínú tí wọ́n sì di ẹ̀bi bí wọn kò ṣe tí ìmọ̀ odò tí wọ́n dá ọ̀rọ̀ ńlá sí lórí ọ̀rọ̀ yẹ Apẹ̀tùmọdù sí ọrùn àwọn afọbajẹ ó ní èyí rí bẹ́ẹ̀ nítorí àwọn ọmọ ọba ti sọ fún àwọn afọbajẹ pàápàá olóyè Sunday Adédèjì láti kọ̀wé sí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun láti kéde ipò Apẹ̀tùmọdù gẹ́gẹ́ bí èyí tó ṣòfò nígbà tí ìròyìn gbé gbòde pé Amẹ́ríkà ti sọ ọba wọn sẹ́wọ̀n ó sọ pé olóyè Adédèjì kò kọ lẹ́tà kankan ó ní àyàfi tí òun bá rí ìwé láti ilẹ̀ Amẹ́ríkà láti fi ìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni ọba náà ti wà lẹ́wọ̀n ó ní èyí ló mú kí àwọn ọmọọba fi dìbò pé àwọn kò ní gbàgbọ́ nínú olóyè Adédèjì mọ́ gẹ́gẹ́ bí àfọbàjẹ ìlú Ìpẹ̀tùmọdù tí òun náà sì gbà bẹ́ẹ̀ pé oyè asálú ni oyè eléyìí tóun máa jẹ òun kò gbà láti jẹ àfọbàjẹ ìlú náà mọ́ o ó fi kún pé níbi ìpàdé náà ni wọ́n tún ti fẹnu okò sọ̀ọ́dún pé àwọn kò ní sí ayẹyẹ ọdún Ìpẹ̀tùmọdù tó máa ń wáyé ní ọdọọdún àyàfi tí wọ́n bá yan Apẹ̀tùmọdù mẹ́ẹ̀ kí ni ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun sọ nígbàtí iléeṣẹ́ ìròyìn kà sí kọmíṣánná fún ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ Ọ̀ṣun Dọ̀sùn Babátúndé sọ pé ìjọba ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti béèrè fún ìwé ìdájọ́ lórí ọba Joseph Olóyèdè Babátúndé ní láì bá ṣe pé àwọn rí ìwé ìdájọ́ láti ilẹ̀ Amẹ́ríkà àwọn kò ní gbé ìgbésẹ̀ kankan lórí ọ̀rọ̀ náà a ti kọ̀wé sí iléeṣẹ́ ilẹ̀ Amẹ́ríkà tó wà ní Nàìjíríà
láti rí i wípé ìwé tí wọ́n fi ṣe ìdájọ́ ọba náà wọ́n mú lé àwọn lọ́wọ́. Ìgbésẹ̀ tí à ń gbé lọ́wọ́ nìyẹn o. Ìròyìn àgbọ̀ fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti kàn sí iléeṣẹ́ Jígí Alárà.